ṣe olóòtú lórí ìbéèrè tẹ́ béèrè yẹn ṣe rí gbogbo nǹkan tí wọ́n máa ṣe láyé kò sí nǹkan tí ò sí àdúrà ń bẹ ọ̀nà tí wọ́n lè gbàdúrà ló pọ̀ tó jẹ́ pé even kó jẹ́ pé èèyàn ń ṣe àjò àdúrà náà ni àjò ó kàn jẹ́ pé àjò dàbí ihun tí àjò dàbí àṣírí ńlá tí Ọlọ́run ti fún ènìyàn tó ti mọ̀ láti ṣe tó dẹ̀ rí good result ẹ̀ tí ó bá ti sí ọwọ́kọ́wọ́ kankan níbẹ̀ kò dẹ̀ sí nǹkan tó bad lórí pé ok àdúrà nìkan ló mọ̀ gbà egbò wà lẹ́sẹ̀ nísìn egbò wà lẹ́sẹ̀ èèyàn kan wá àdúrà ló ń gbà sí láti tó egbò yẹn ń pin yẹn kẹ̀ òun fọ́ òun pin yẹn kẹ̀ ẹnìkan dẹ̀ wá rí ohun tó lè bù sójú egbò yẹn tí egbò yẹn máa fi gbẹ bó bá tẹ̀yẹ pé ó sì máa nápa bẹ̀tì tó máa fi rántí pé kinní kan ṣe mí bí rí bẹ̀tì egbò yẹn á gbẹ lẹ́wọ́ kan so ṣé o máa accept ẹ pé egbò tó ń pin yẹn kẹ̀ lẹ́sẹ̀ yìí tó ti ń gbàdúrà sí pẹ̀lú nira tó dẹ̀ rẹ́ nìkan tó bẹ ọ̀dọ́ náà bó jẹ́ pàdúrà yẹn náà ni ó possible kó yẹ pé ó máa padà ṣeéṣe bẹ̀tì ó lè pẹ́ bẹ̀tì ó dẹ̀ wá rí nǹkan kan tó máa fi sí tọ́lọ́run jẹ́ pé Ọlọ́run ló dá nǹkan yẹn Ọlọ́run ló dá wọ Ọlọ́run ò dẹ̀ sọ pé kí nǹkan yẹn ṣe ẹ́ tó bá ṣe ẹ́ ọ̀nà yìí lẹ máa wá fi sí tó máa fi lọ tí wọ́n ò mọ̀ tẹ́nìkan wá mọ̀ tó wá sọ fún ẹ pé wá o jẹ́ kí n bẹ́ ẹbu ìsojú egbò yẹn kégbò yẹn kó heal kó wá sọ pé no o fẹ́ o kì í kò bá lànà tiẹ̀ mú irọ́ pátápátá ló ń pa kò sí ìlànà kan ní ayé yìí kò sí ojórí àwọn nǹkan tán ti sọ fún yàn téèyàn ò mọ̀ àbí téèyàn mọ̀ tí kì í ṣe òun ló máa ń dàbí pé bóyá má gbàbí ló máa dàbí ìlànà gbàbí má gbàbẹ̀ àbí gbàbẹ̀ má gbàbí gbogbo nǹkan tí ó bá ti jẹ́ pé ó máa ṣe ẹ́ láǹfààní tó ò bá mọ̀ tẹ́nìkan mọ̀ jù ẹ lọ wàá ó ń bu ara ẹ sí ipasẹ̀ ẹni tó jù ẹ lọ yẹn tàbí tó bá jẹ́ pé ó nídìí nǹkan kan tí wọn náà máa ṣe kó o fi gẹ́ẹ̀tì nǹkan tó fẹ́ bóyá ẹni yẹn ó ń ta nǹkan yẹn ni àbí ó ní nǹkan tó o lè ṣe fún tó náà máa fi fún ẹ ní nǹkan yẹn òun ló máa wá ojú rere ẹni tí ó ní nǹkan yẹn lọ́wọ́ tó máa wá ojú rere ẹ̀ tó bá ti rójú rere ẹ̀ tó dẹ̀ fi fún ẹ ní àwọn nǹkan yẹn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ló ti rí yẹn ó bẹ́tà ju àwẹ̀ 41 days àwẹ̀ 300 days ọpẹ́ nìkan ni kò dún níwájú Ọlọ́run nílò níjọ wa tó o bá mu omi tó rùngbẹ bá gbẹ o ti ṣe àjò ààrẹ bẹ́ẹ̀ ni sà tó mi rùngbẹ bá ń gbẹ tó o lọ bu omi báyìí ó jẹ́ ice water ó jẹ́ pure water ó jẹ́ minerals ó jẹ́ anything láti fi pa òǹgbẹ yẹn kò yẹ ẹ́ ń sìn tí ò dẹ̀ ń ṣe pé o forí balẹ̀ fún nǹkan yẹn kó tó di pò là tó yẹ pé orúkọ Ọlọ́run náà ló gbàdúrà pé Ọlọ́run kú ní tí mo fẹ́ lò yìí o jẹ́ kó bá mi lára mu wọn torí mi ò mọ bọ́n ṣe bẹ́ ẹni tó fún lọ́gbọ́n tó lò yìí tó ṣe yìí mi ò mọ bóyá ṣe síbẹ̀ ṣùgbọ́n lórúkọ ẹ mí sí dáadáa tó bá wà nù kínní jẹ́ kó ṣiṣẹ́ nǹkan tí mo fẹ́ lára mi. Ta ló dé ẹlẹ́dẹ̀ Ọlọ́run ni. Ta ni ẹni tẹ́ sọ pé ẹ ń forí balẹ̀ fún. Ọlọ́run ni. So Ọlọ́run jẹ́ ká ṣègbè dànù. Àmín. Kò yé yín sà so ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbi gbogbo tẹ́ ń gbọ́ mi Ọlọ́run rán mi sí gbogbo yín nípa pé mí ní kó máa tọ́jú lé káàkiri o ọmọọba kì í ṣe bí ẹrú ṣùgbọ́n tí èèyàn bá dákẹ́ tẹnu àbá dákẹ́ ìwọ tó mọ̀ pé nǹkan báyìí ń ṣe ẹ́ àní nǹkan tí mo ṣe máa ń sọ fáwọn èèyàn ni pé fi ẹ̀mí dán ẹ̀mí wò kó tó pé o fóònù mi jẹ́kẹ̀mí Ọlọ́run kó sọ fún ẹ pé ẹni tí mo rán sí ẹ nìyẹn torí bẹ́ẹ̀lì fi yé wa pé èèyàn máa ń fẹ̀mí dán ẹ̀mí wò àbí kó ka ìwé ìfihàn chapter 4 kó gbàdúrà kó wá lọ sùn tó bá kà á ṣí ẹ lójú ẹ̀mí wàá mọ̀ pé Ọlọ́run ló sọ nǹkan báyìí so Ọlọ́run sọ fún mi pé gbogbo àwọn ọmọ ológo táwọn èèyàn ti káwọ́ lé lórí tán ti dá dúró gbogbo àwọn ọmọ ológo tán tiraka kúrò lórílẹ̀‐èdè tí wọ́n àbí lórílẹ̀‐èdè kan tán wà ní orílẹ̀‐èdè tó tún tura ju orílẹ̀‐èdè yìí lọ bóyá Amẹ́ríkà bóyá London bóyá Canada bóyá Dublin bóyá Italy bóyá mi ń lè sọ orílẹ̀‐èdè tán wà bóyá Germany tó jẹ́ pé ara wa ni wọ́n wá gbọ́ bójú ẹ̀yìn kò wọlé ṣé orí nǹkan tó wà lọ́wọ́ mi òun lọ́lọ́run ti gbé kalẹ̀ fún gbogbo yín pátápátá àtẹni tó wà Nàìjíríà yìí
tó fẹ́ ṣe àṣeyọrí, tó fẹ́ kọ́lé ẹ̀ parí, tó fẹ́ jẹ́ kí iṣẹ́ ẹ̀ kó nírè, tó fẹ́ kó goyàn kó búyọ, tó fẹ́ jẹ́ kí gbogbo ọwọ́ tán fi sí ẹ lára kó kúrò, wọ́n ṣe ń gbá ẹ mọ́lẹ̀ tó jẹ́ pé wo bó ṣe beauty tó o nọkọ náà síbẹ̀síbẹ̀, tó fẹ́ nọkọ tiẹ̀, tó fẹ́ náya tiẹ̀, tó fẹ́ níṣẹ́ lọ́wọ́. Wo ẹni tó lọ sí tó dé Amẹ́ríkà lọ́dún yìí ní last year ó ti ń ṣèwé gbèlú tó rẹ̀ pé ó máa rí ṣe. Ìwọ tàbí kó lo 555 tàbí kó lo 222 tó bá ti lò ní orúkọ Jésù yóò dára fún ẹ, yóò dára fún gbogbo wa o. Pè mí sórí nọ́mbà yìí 070 360 387 57 070 360 387 57. Yóò dára fún wa. Àmín lórúkọ Jésù, yóò dára fún ẹ. Ẹni ẹ máa pe nọ́mbà 070 360 387 57. Ẹ ṣé, ó dàbọ̀.